ìyẹn bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn wa tá wá wí apá kejì owó ló dá fìtínà lẹ̀ pàápàá jùlọ lẹ́yìn ìgbà níjọ́ táwọn àwọn kátólíìkì ń bẹ kò sí wàhálà wàláì kò sí wàhálà láàrin mùsùlùmí àti Christian àwọn Catholic, Anglican, Protestant, Methodist bọ̀tíjọ́ táwọn Pentecostals ti dé tó yá sí pé incorporation ni wọ́n ìjọ náà ni fìtínà ti bẹ̀rẹ̀ torí pé nǹkan tí ó di ìjẹ wọn fẹ́ n tí ó di jíjẹ wọn fẹ́ wọ́n sì lè kúlé lórí n tí ó di oúnjẹ wọn dúró gẹ́gẹ́ bí àwọn apá kejì wa yìí náà bí a ṣe pé nǹkan tí ó kọlù wọn tẹ́ẹ̀fì wípé súnà tí wọ́n ń ṣe nìtòsí lójú ọ̀nà wọ́n rẹ́dí láti kú sí wọ́n sì rẹ́dí láti pààyàn sí. Ọlọ́run tí wọ́n ń jà fún ìkòkò ọbẹ̀ ni wọ́n ti torí ẹ jà. Kòkò ọbẹ̀ ni. Hayyakumullah. Kòkò ọbẹ̀ ni. Bàbá Sheikh Adam. Èmi mo dàgbà mi ò gbọ́dọ̀ ẹnì kankan rí. Hayyakumullah. Mi ò gbébò mi rí. Ṣùgbọ́n nígbà tí wọ́n kó dé ilé Ògún wo ń bẹ̀ ibi tí wọ́n ń gbé Lágége ń bẹ̀ chọ́ọ̀chì ló fèsì ilé báyìí St. Peter's St. Peter's yìí wọ́n ní skul ibẹ̀ mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ primary wọ́n ẹ̀rọ̀lù mi síbẹ̀ Sheikh Adam ẹ̀rọ̀lù mi síbẹ̀ àǹtí mi ìyá Karima rahimahullah olóṣùn wọ́n ẹ̀rọ̀lù wọn síbẹ̀ àwọn bàbá wa ọ̀rọ̀ yìí sùn nìkan bá wọ́n jẹ́rìí mi wípé nínú chọ́ọ̀chì yìí bàbá pẹ̀lú àwọn tó ní chọ́ọ̀chì yẹn àwọn pastors wọn cordial relationship wà dáadáa débi pé tí markazi bá fẹ́ ṣe tẹ̀mísìlíyà entertainment fíìdì wọn àti inú chọ́ọ̀chì wọn yẹn ni wọ́n fi kalẹ̀ fún bàbá inú chọ́ọ̀chì làwọn tí wọ́n bá ń ṣe entertainment lọ́wọ́ markazi tó ń fẹ́ ṣe entertainment inú chọ́ọ̀chì yẹn ni wọ́n ti máa pààrọ̀ aṣọ tí stage wọn kan stage síta báyìí wọ́n pààrọ̀ aṣọ bọ́ síbẹ̀ ni wọ́n ta kọ́tìnì wọ́n bá ta kọ́tìnì tó bá ti pààrọ̀ aṣọ tó bá ti bọ́ síbẹ̀ wọ́n ta kọ́tìnì kúrò chọ́ọ̀chì ni inú chọ́ọ̀chì ni wọ́n ti múra bí mo ṣe kéré tó wọ́n fèmí náà sínú ẹni tó ṣe tẹ̀mísìlíyà tí mo jẹ́rìí Yusufu nínú tẹ̀mísìlíyà Yusufu tí wọ́n ṣe. mi ò tí ì wọ skul wọ́n sì fi lé mi lẹ́nu kí ni mo fẹ́ wí bàbá sọ sí mi wọ́n fi lé mi lẹ́nu pé kí n máa wí. إن كان قميصه قد من دبر فهو صادق إن كان wọ́n bẹ̀rẹ̀ kọ́kọ́lọ́rùn yìí ni tó ń gbé máikrófóònù sórí òkè mo sì inú chọ́ọ̀chì yẹn gẹ́gẹ́ bí ọmọdé mo sùn torí alẹ́ náà máa ń ṣe àṣemájú ni mo sùn gẹ́gẹ́ bí ọmọ kékeré mo ti sùn lọ ojú oorun náà ní ẹ ti jí mi ńgbà tó kan dẹ́rù tèmi tí wọ́n fi gbé mi sí òkè àmọ́ tí wọ́n ní wí tí mo ti mọ̀ òun náà mo wí. oorun ọ̀gá Hayyakumullah láti kékeré mi. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́. so church yẹn là ń lò ẹ̀yìn ìgbà tí bàbá kó kúrò Lágége ló di pé wọ́n ń lo Glover Hall. Skúlù tí nígbà tí mo máa bẹ̀rẹ̀ skúlù ibẹ̀ náà mo ti bẹ̀rẹ̀ skúlù tọ́ba á dàsìkò kórè
wọ́n á fún wa lẹ́ńfílọ́pù lọ́ọ́lé bàbá ó sì fowó sí Allahu Akbar. Allahu Akbar. á mú lọ sí skul ọ̀. Allahu Akbar. Kò síta. Owó Mọ̀lánà wà ní chọ́ọ̀chì. Bẹ́ẹ̀ni. Ó dà èyí tó tún di pé ó tún wá di kíní kó tó di pé kùbélà tí bàbá tó kú. Táwọn oní chọ́ọ̀chì kan wá sí Markaz náà wá bá bàbá wípé àwọn fẹ́ kọ́ chọ́ọ̀chì. Níjọ́ tí wọ́n bàbá sì ní pé káwọn èèyàn dáwó fún wọn. Bàbá náà tọwọ́ bá pò wọ́n fún wọn lówó báyìí. Níjọ́ tí bàbá kú gbogbo wọn yẹn ni wọ́n wá gbogbo wọn register condolence. Allahu Akbar. Allahu Akbar. Ṣé bàbá yẹn ṣàfà? Allahu Akbar. Ṣé àwa wá ya kiri o? Allahu Akbar. Allahu Akbar. Àbí àǹtí mi lọ́ á di oníkiri o? Rahimahullah. Rahimahullah. In tí ó yẹ káwa Mùsùlùmí ní kì í ṣe mọ̀gọ́ irú ni ká máa jà sí. Ìmúra gbangba kọ́lọ́ yẹ ká máa jà sí. Kọ́lọ́ yẹ ká máa jà sí. Lágbájá ṣòkòtò rẹ̀ balẹ̀ kì í ṣara wa. Lágbájá kò ní ògbọ̀n kì í ṣe àfa làkàṣègbè kò daṣọ borí. Daṣọ borí. Ẹ wá bá ń béèrè wípé ní Saudi àwọn ọmọ wọn kéékèèké lọ́mọ obìnrin tí wọ́n ń lọ skul tí wọ́n fi wọ sànàwí. Tí wọ́n fi wọ sẹ́kọ́ndírì. Wọ́n fi wọ sẹ́kọ́ndírì skul. Èwo ló ń lo hijab? Ẹni ọba gbé Saudi tó wà nítòsí. Àwọn tó gbé Saudi wà ń bí. Alájí wọ nílé márùn-ún. Àfọ nílé márùn-ún. Wọ́n gbé Maka lẹ́yìn gbé throughout. Ṣé fọ́tò kan nù? Yúnífọ́ọ̀mù skul ní Saudi rèé. Saudi rèé. Ẹ̀wọ̀n obìnrin. Ọ̀dà ọmọ yìí ó ní skul ẹ̀yà dáadáa. Face cap ni wọ́n tún dé. Lọ́mọ obìnrin. Òun nìyí. Ọ̀fẹ́ fi kámẹ́rà yìí gbé ẹ̀dàpọ̀ ẹ̀tàn. Allahu Akbar. Ẹgbẹ́ lọ́dọ̀ wọn lọ́hùn náà. Èyí tó pàtàkì jù nínú Ìlọrin yìí àwọn Kristẹni náà ló kọ́kọ́ dá skul kalẹ̀. Skul tó dá kalẹ̀ bẹ́ẹ̀ yẹn ò bá nínú àwọn tó gòkè nílọrin yìí tí wọ́n kọ́kọ́ wà wájú tán kẹ́kọ̀ọ́. Sàwáà ní ó jọkùnrin ni ó jóbìnrin ni èwo ló lọ skul mùsùlùmí. Àwọn obìnrin yẹn wọ́n ṣe wá dẹni tó ń borí tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ nígbà tí wọ́n dàgbà. Ṣé bí wọ́n kọ́ láti lé ni? Ṣé skul ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ kọ́ ni àbí skul náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ fi hàn? Skul tó dẹ̀ lọ skul Kristẹni ni. Ìyẹn torí àsìkò. Torí àwa di kíní nìsín fìtínà tó wà. Fìtínà tó wà nísìnyí. Wípé ìjáàbù sùn kíní kan ìgbà ọkọ̀ bá ṣaṣọ tó ń dáfà fìtínà lẹ̀. Èyí tí mo wá rí ní sùúrù lérè ń bẹ̀ dáadé lórí social media. Lórí íńtánẹ́ẹ̀tì, lórí Facebook, lórí social media. Tí wọ́n bẹ̀rẹ̀ sí lẹ́ra wọn lóko tí wọ́n ń Níjẹ tasánà. dá wọn lálẹ́ nílùú àlàáfíà. Ìyẹn àwa mùsùlùmí tí wà nù. Ṣé ráwọn ẹ̀tọ̀hún náà? Kí ni kẹ gbọ́rọ̀ kí ni kẹ Islam kí wàhálà dé báyìí? Ẹ bá ti gbọ́ kankan Islam mùsùlùmí bí ìgbà tó yá sí pé kìíní. Ṣé ẹ̀sìn tá à ń sìn? Ànábì Ìsá ò ti júwe wípé ànábì ń bọ̀ lẹ́yìn òun ni. Nínú ìwé yìí, kí ló ń bí yín nú lára ànábì gan-an? Sallallahu alaihi wasallam. Ẹ wá transfer rẹ̀ sára àwa mùsùlùmí. Ṣé irú ìjáàbù kóbìnrin borí yìí ní òsínú ẹ̀sìn yìí ni àbẹ̀wò? Ayakumullah. Ìdọ́tọ̀rọ̀ Islamic Bank wà tó ṣẹlẹ̀
bí wọ́n ti dìde náà ni lọ́wọ́ islamic ban lóò yẹn kìíní kan fẹ́ gbọ́ ẹ̀lìtì islamic. ṣé báíbùlù yín ẹ̀sìn yín sọ fún yín pé kẹ́ máa gba usury rìbá ìtẹ́sìn yín kọ̀ ìsìláàmù náà kọ̀ àjìjọ pàdé ń bẹ̀. Kí wọ́n máa fún àwọn ilẹ̀ haúsá ní owó ilé ọtí nìkan wọ́n fi ń ṣe táàsì VAT tí gọ́ọ̀mẹ̀ntì ń pín. Ṣé tíra yín ìwé yín ẹ̀sìn yín sọ fún yín pé kẹ́ máa mutí? Ṣẹ́sìn yín sọ fún yín pé kẹ́ máa ṣe ṣìnà kẹ́ ní club? Ní kílọ̀bù ṣẹ́sìn yín pé lọ́sẹ̀ bẹ́ẹ̀. Àìdá motel. Ṣé Islam ẹ̀sìn yín sọ bẹ́ẹ̀ ẹ̀sìn yín gba àgbèrè láàyè? So ìtẹ́sìn yín ó gbà láàyè tẹ́bárẹ́sìn míì náà kódà bẹ́ẹ̀ tiẹ̀ ń bínú kí ló ṣe tẹ́ ẹ̀wọ́ ìgbà àpàdé mi báyìí ọ̀yà ẹja àjùjọ fọwọ́sowọ́pọ̀. Islamic banking lẹ́yìn ìgbà tó padà wọlé tí gbogbo èèyàn padà sọ gbogbo ẹ̀ lé lórí tẹ̀sí talẹ́ni tó benefit ní IDB. Mùsùlùmí mélòó ló benefit? Gbogbo ilẹ̀ Igbo àwọn ni wọ́n kọ́kọ́ jẹ àǹfààní IDB Islamic Development Bank. Wọ́n ti torí ẹ̀ dúpẹ́ fọ́lọ́run, wọ́n ti torí ẹ̀ dúpẹ́ fún Mùsùlùmí. Ẹ̀yin lẹ́sìn kọ́kọ́ tako. يا علماء الدين يا ملح البلد ما يصلح الملح إذا الملح فساد. tẹ́ yà fa ẹlẹ́sìn Christenity tẹ́ ẹ̀ bá wúlò tẹ́ ẹ̀ wúlò tẹ́ ẹ̀ bàjẹ́ ta ni ó tún ayé ṣe? àwa náà tá à ń pèpè súnà tá a wúlò tá a jọ ànábì ẹ ṣe pé ń tá a jẹ là ń wá kí láǹfààní tiwa náà. وهل بدل الدين إلا الملوك وهل بدل الدين إلا الملوك وأحبار سوء ورهبانها. àwọn tó bẹ̀ ẹ̀sìn jẹ́ tí wọ́n yí ẹ̀sìn padà sí bó ti wà ó ní ulama usui àwọn àfáà bú sàwá nínú àfáà mùsùlùmí àwọn tó jẹ́ àfáà bú sàwá nínú Christianity àwọn tó jẹ́ cleric ibùbẹ̀. làkọ́dúnrún tẹ́lẹ̀ kọ́ ọmọ bíi jìbàtì. gbogbo òlu gbogbo wọn ń rún. yẹ̀bí inú lè sí akíní ẹ̀ńtànù. mùsùlùmí àni ẹ̀kọ́ súnà sí rí ẹ̀kọ́ kíní sórí tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ẹ̀rùn sáyé. àwọn àfáà kiri yó àwọn náà ń rùn sáyé tẹ́ ẹ̀ bá máa rùn sáyé èwo lè àbọ̀rọ̀ máa ju sí àfúnra ẹni lórí pé bí lẹ́yìn tí ìjọba ti gba àwọn skul wọ̀nyí. ìjọba ti gba àwọn iléèwé wọ̀nyí. wọ́n ti gbà kúrò lọ́wọ́ yìí. àkóso ẹ ti wà lọ́wọ́ ìjọba kì í ṣe tiyín mọ́ nù. kì í ṣe tiyín mọ́ sọ̀sẹ́ ẹ̀ fẹ́ fìlú lọ́kàn balẹ̀ ni pẹ̀lú gbogbo insecurity tó wà. ṣẹ̀fẹ́ kí lọ́ọ́ rí dàrú kí gbogbo Kwara tún dàrú nínú gbogbo stéètì tó sì wà nínú Nàìjíríà yìí Kwara stéètì yìí sì wà peaceful ó lè wà harmony. Alhamdulilayi. Alhamdulilayi. ẹ fẹ́ da gbogbo ẹ̀ yẹlẹyẹlẹ ẹ fẹ́ da rúdurùdu. sọ́dọ̀ nǹkan tí ẹ̀ ń pariwo ebi gómìnà òrìkò fún wa lówó ṣé nǹkan máa há owó kiri ni. Hayyakumullah. Ibo ni ìjọba kan wo ló ń há owó láyé. ìjọba tó bá síríọ́sì. ìjọba tó bá síríọ́sì tó fẹ́ tó níṣẹ́ ṣe tó fẹ́ ṣe. báyà sí pé owó ni ó máa wá há fáráàlú yóò máa wá há tó bá ibi mélòó ni ó há dé. àbí kí wọ́n kírètì iṣẹ́ táwọn èèyàn ó rí iṣẹ́ ṣe tí wọ́n máa rí bọ́ sí wọ́n èé fún yẹn ló níbo lọ́lọ́run ti ròyìn ẹni tí gba owó ẹni tí tẹ́wọ́ gbowó ìròyìn ẹ̀dá náà Al-Qur'ani. kò sí Allahu Akbar.
ẹni tí lẹ́nu ọlọ́run ròyìn ọlọ́run òròyìn ẹni tí gbowó sọ̀kẹ́ ló ṣe táwọn fẹ́ jẹ́ montage producer àwa fẹ́ jẹ́ consumer so mustahliku la fẹ́ jẹ́ àfẹ́ jẹ́ producer àfẹ́ jẹ́ montage. Kí wọ́n dá iléeṣẹ́ lẹ̀ níbi tí wọ́n bá ti wá ń dá fìtínà ẹ lẹ̀ yìí ṣébẹ̀ ni iléeṣẹ́ ò ti wá hù. Tá à ń pariwo ebi tá à ń pariwo kínní. Ebi ń pa yín o, ebi ń pa wá o, ebi ń pa wá o. Ọlọ́run fún ẹ lọ́wọ́, ó fún ẹ làákàyè, ó wá ń pariwo ebi. Ilẹ̀ rẹ ló lọ ìwá ilẹ̀ ládùúgbò rẹ níbi oko tó bá lè dálẹ̀ òjò ló rọ̀ yìí. Ṣé ìjọba ní máa bá yàn wáṣẹ́ ni? Ìjọba yìí bá yàn wáṣẹ́ kò síbi kan láyé tí wọ́n ti ń ṣe tó ẹgbẹ́ ìjọba ní wáṣẹ́ fún yàn. Al-Qur'ani sọ àbí àdìsí sọ ànábì ní iltamisu rizqakum min khabaya al-ard. Ẹ wá zìkìyín nínú ilẹ̀. Ẹ wá zìkìyín nínú ilẹ̀. Kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀. Adẹ̀fẹ́ jẹun. Níjọ́ tí education system wa tí ó bá ti kúrò nípa tiwa tó já sí pé káàkan certificate là ń gbójúlé certificate là fẹ́ là ń hànà là ń bàbàrà. Wàláyà ní kúrò lẹ́ni tẹ́bi ń pa. India tí wọ́n fi ṣàpèjúwe wọ́n ń ṣe iṣẹ́ kéékèèké small scale kò sẹ́ni tó ń tọrọ tó ń jókòó pé kíjọba wa kówó fóun ìjọba yẹn kówó fún yẹn ìjọba ń gba owó aráàlú ni wọ́n fi ń ṣe nǹkan. Ìjọba ń gba owó aráàlú ni ìjọba yẹn kówó fáráàlú torí ó ní iye nǹkan tí wọ́n lè tẹ̀ lówó. Abọ́lá káyìí ni ká máa ń sọ pé ẹ̀ṣẹ̀ bí ìjọba ló ń tẹ owó kó tẹ kó pọ̀ kó máa wá há fún kálukú. Ìbọn ti ń ha bẹ́ẹ̀ ìbọn ti ń ṣe. Amẹ́ríkà tá a dẹ̀ ń wò kò sọ́fẹ̀ l'Amẹ́ríkà o. Tíjọba wọn bá fún ọ ní stimulus tó ṣe kínní ó máa gbà á padà. Yóò gbà á padà lọ́wọ́ wọn owó kílẹ̀ ń pè owó táàkì owó ìṣọ́ránsì wọn òun náà ló kójọ ló ń há fún wọn lásìkò tí ò bá sí tí wọn bá ní kínní. Tó bá ti ríṣẹ́ yóò bá wáṣẹ́ ìjọba ó bá wá nǹkan tí ó máa ṣe. Tó bá ti rí báyìí ìjọba ó máa gbà á padà ni. Wẹ́rẹ́wẹ́rẹ́ yóò máa gbà á padà. But èyí tó dùn níta tí wọ́n bá ń fi hàn wá òun làwa máa ń wò pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn bí wọ́n ṣe ń ṣe l'Amẹ́ríkà báwọn náà ṣe ń ṣe l'Amẹ́ríkà. Nípa bẹ́ẹ̀ èyí tí àsìkò ti lọ mọ́ gírígì.